Mo kí yín káàbọ̀ sí tutorial ní èdè Yorùbá. Mo fẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ lórí CSS. Lónìí ohun tá a fẹ́ ṣe ni àwọn ohun tá a lè ṣe pẹ̀lú àwòrán nínú CSS. Ẹ jẹ́ á tètè tẹ̀síwájú. Ẹ jẹ́ á wá fi àwòrán sórí wọlé wa yìí. Tá bá ní pé a fẹ́ fi àwòrán sórí wọlé wa yìí, ọ̀nà wo la fẹ́ gbé gbà? Ohun tá a fẹ́ sáré yẹ̀wò níbí báyìí. Tẹ́ bá rántí pé style.css ni a lò fún wọlé wa. Tá bá lọ sórí wọlé wa, ibo la fẹ́ fi àwòrán sí ńbẹ̀? Mo fẹ́ fi sí èyí tó jẹ́ section, àbí ibi tó jẹ́ abẹ́ header mi tó jẹ́ wọlé wa níbí báyìí. Bá lọ sábẹ́ header wa. Ẹ rántí bá ṣe máa ń fi àwòrán sórí HTML, ẹ̀rí img, ẹ̀rí ti gbé jáde image. Mo ti tọ́jú àwòrán kan sórí inú folder tá à ń lò láti fi ṣiṣẹ́ yìí látijọ́ yìí, ìyẹn folder CSS. Inú bẹ̀ mo ti tọ́jú àwòrán kan síbẹ̀ tí mo pè ní akara.jpg. Oyè tí n bá fi pamọ́ tí mo wá wo àyípadà tó máa dé bá ń bí. Rí pé àwòrán àkàrà wa ti wà níbí, àmọ́ ó ti tóbi jù. Ẹ̀rí ó tóbi jù fún péèjì wọlé wa yìí. Àwa tẹ̀síwájú pẹ̀lú bá ṣe ní a ṣe máa ṣe tó máa fi kéré sí. Mo lè lo èyí tí mo pè ní width. Mo lè pè yẹn ní, ẹ jẹ́ n lo 100. Mo máa tún lo èyí tí a pè ní height. Ẹ jẹ́ a pè yẹn náà ní 100. Ká wá fi pamọ́. Tá bá ti fi pamọ́, ká wo àyípadà tó máa dé bá. Ẹ rí bí àkàrà wa ṣe wá rí ní bí àwòrán wa ṣe wá rí níbí báyìí sí. Ẹ jẹ́ n jẹ́ kí width mi jẹ́ 200. N jẹ́ kí height mi jẹ́ 200. Ká fi pamọ́, ká wo àyípadà tó máa dé bá. Ẹ rí bí àwòrán wa ṣe rí nísìnyí nìyẹn. Tá bá fẹ́ ṣe oríṣiríṣi nǹkan pẹ̀lú àkàrà wa yìí lórí CSS, àwa wá síbí. Gẹ́gẹ́ bá ṣe mọ òfin tá a fi ń kọ èdè CSS. Àwa bí àkọlé tó jẹ́ img, a fi bracket wa sí. Ẹ jẹ́ n kọ́kọ́ lo èyí tí mo pè ní float. Tí mo ní float, tí mo ní right, ìyẹn float apá ọ̀tún, tí mo wá fi pamọ́, tí mo wo àyípadà tó dé bá. Ẹ rí ohun ìyàtọ̀ tó dé bá, àyípadà tó dé bá ń bíbá. Ìyẹn ní float right. Mo dẹ̀ tún lè ní float tí mo ní left. Mo fi pamọ́. Ẹ rí àyípadà tó dé bá bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ n jẹ́ kí àwòrán wa yẹn kó tóbi sí. Ìyẹn lórí wọlé wa. Ẹ jẹ́ n sọ eléyìí di 200. Width àti height wa di 200. Ká wá wo ìyàtọ̀ kó lè bá tóbi sí. Ẹ rí float yẹn. Float yẹn máa kó àwòrán wa. Ó máa kó àwọn ọ̀rọ̀ tá a ti kọ. A kó pọ̀ mọ́ àwòrán wa, èyí tó jẹ́ àwòrán àkàrà níbí báyìí. Ṣé yé yín? Tá bá padà wá bí ta ní float left. Bí float left ṣe rí nìyẹn. Tá bá fojú eléyìí dé, tá fi pamọ́. Ẹ rí pé float right. Ohun tí mo fẹ́ bí mo ṣe fẹ́ kó ṣe rí nìyẹn. Kí lohun tá a tún lè lò? Ẹ jẹ́ á wo èyí tí mo pè ní border. Ẹ rí pé ó ti gbé oríṣiríṣi jáde bẹ́ẹ̀. Àmọ́ ohun tí mi fẹ́ ṣe border radius ni. Mo gbé border radius kí n wá ní bí 20 pixel. Mo ní 20 pixel tí mo fi pamọ́. Ká wo ìyàtọ̀ tó máa dé bá ń bí. Ẹ rí border radius mi. Ẹ jẹ́ n yí eléyìí sókè kí ẹ lè rí ohun tí mò ń sọ dáadáa. Máa pe border radius mi ní irú 50 tí mo fi pamọ́. Ẹ rí àyípadà tí ó wà bẹ́ẹ̀. Tí n bá tún wá wò pé mo fẹ́ lo float mi, pé mo fẹ́ kó wà lápá ọ̀tún àbí apá òsì, lè ní none.
tá a bá fi pamọ́. Ẹ rí pé ó ti yọ float kúrò bẹ́ẹ̀. Float yẹn ń sìn, ẹ rí pé àwọn ọ̀rọ̀ yẹn ń sìn tún ti bọ́ sísàlẹ̀. Kò sí pẹ̀lú àwòrán wa mọ́ bá a ṣe ṣe nígbà tí bó ṣe rí nígbà tá a lo float. Ẹ jẹ́ tó pa ojú eléyìí dé, ká dá padà sí float. Ká dá padà sí float tápá ọ̀tún. Tó bá lọ sórí èmi ni wọ́n pè ní W3 School àbí CSS Tricks, ẹ máa rí oríṣiríṣi àwọn nǹkan tí ẹ tún lè ṣe pẹ̀lú àwòrán lórí CSS. Mo ní fẹ́ gba àkókò wa jù ní lórí ẹ̀kọ́ yìí. A lè wo oríṣiríṣi àrà tá a lè fi àwòrán wa ṣe pẹ̀lú CSS. Ohun tí mo kàn fẹ́ ṣàlàyé fún wa nínú fídíò tèmi ni nípa bá a ṣe lè lo CSS fún àwọn àwòrán wa. Ẹ má gbàgbé láti lọ sórí YouTube channel wa láti subscribe tẹ́ bá fẹ́ràn àwọn fídíò tá à ń ṣe. Kẹ́dẹ̀ tẹ èyí tó dàbí agogo tó wà ńbẹ̀ kẹ́ lè máa mọ̀ ní gbogbo ìgbà tá a bá fi fídíò tuntun sí orí afẹ́fẹ́. Ẹ ṣé gan.